obìnrin tó bá jẹ́ ń pé ó ń rí ọkọ kan kò bá dalẹ́ rí débi tí ó bá dìrọ̀lẹ́ wọn á pé ọkọ ọ̀run yẹn ni òun ló ń jẹ́ kí àwọn ọkọ ayé ó mọ̀ sá lọ. àwẹ̀ ṣe di mẹ́ta ní sàwẹ̀ tí ń bu ẹ̀yìn náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabi ajma'in. àwọn ẹ̀dá kan bẹ tọ́lọ́wọ́n bá dá táwọn ò lè rí a lè rí pẹ̀lú ojú wa yìí ṣùgbọ́n àwọn ẹ̀dá yẹn wọ́n ní access láti rí àwa tó bá fẹ́ wá di pàráǹgídá ń gbà àwọn èèyàn fẹ́ rí wọn yóò ní process tá a máa take ṣùgbọ́n nígbà tí èèyàn ò bùkátà sí wọn kí ni èèyàn fẹ́ máa ṣèwádìí ń pa wọn sí wọ́n máa ń fẹ́ nawọ́ ọ̀fẹ́ sí wa ń gbé ṣe rí bí ó ṣe wà nú ọkùnrin àlìjànú tí wọ́n máa ń ní àti nawọ́ ọ̀fẹ́ sí obìnrin èèyàn náà làwọn obìnrin àlìjànú náà máa ń nawọ́ ọ̀fẹ́ sí ọkùnrin èèyàn táwọn náà bá nífẹ̀ẹ́ sí. obìnrin àlìjànú náà tún wà. bẹ́ẹ̀ ni abo wọn wà táwọn náà máa ń nítàn mọ́ sí ọkùnrin tó bá jẹ́yàn. ṣe rí àwọn ẹlòmíín bẹ tó já sí wípé wọ́n á lóyún fún àlìjànú ní moment tí àlìjànú yẹn fi ń bá wọn láṣepọ̀ tó fi ń fẹ́ wọn ọkùnrin. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́ akérèfínúṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. òní ni episode 3 ètò tá à ń bá bọ̀ tá a pè ní ìdánilẹ́kọ̀ọ́ tí mo ní kì í ṣe wáàsí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run jẹ́ kí a rí pẹ́ sà. ẹ ṣé ẹ kú ìlanilọ́yẹ̀ ẹ kú ìṣojú wa sí ohun tí ojú ti wà ò rí ẹ ṣe àníwá ẹ̀yin náà tì. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì Adéyínká Àyìndé ẹ mọ̀ share ẹ mọ̀ comment ẹ mọ̀ like tẹ́ ẹ bá share tẹ́lòmíì rí ẹ̀kọ́ kan nínú ètò tá a gbé kalẹ̀ yìí ẹ̀yin náà ó gbà ládàá o. Ọlọ́run kó má ṣàìsàn kó wà wá lẹ́san rẹ̀ kó wà láàánú oṣù tá a wà yìí oṣù lámúlánà lédè ilẹ̀ Yorùbá wa ń bí oṣù Ramadan lédè Lárúbáwá Ọlọ́run kó san wá lẹ́san rẹ̀ nínú ẹ̀. kí la fẹ́ ṣàgbéyẹ̀wò ẹ̀ lónìí èyí tí mo fẹ́ sọ yìí yóò tó pa àwọn èèyàn lẹ́rìn díẹ̀ ṣùgbọ́n a máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀. àwọn Yorùbá máa sọ nǹkan kan sà wọ́n á máa sọ pé ọkọ ọ̀run yálà obìnrin tí ò bá tètè rí ọkọ fẹ́ wọ́n á pé ọkọ ọ̀run ló ń dà á láàmú ọkọ ọ̀run ní ń dà á láàmú ọkọ tọ̀run yẹn ó ń lé àwọn ọkọ ayé ńlẹ̀kúlẹ̀ ní ó ń jẹ́ kó máa ṣá sí wọn ní. ojú wo ní Islam fi wo ọ̀rọ̀ yìí kí l'Ọlọ́run sọ lórí ẹ̀ kí l'Ànábì sọ lórí ẹ̀ ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ kí àwọn aráalé kẹ̀dẹ̀ ṣàdúrà fún wọn tá a máa fi ń ṣíde ètò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. èmi náà tún ni o ọmọ ìyá yín Fatih Àyìndé Adésínà mo kí gbogbo ojú tó ń wò wá látòkè délẹ̀ ní Nàìjíríà àti ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò wá ojú tẹ́ fi ń wò wá Ọlọ́run nígbà lọ́wọ́ yín o. Àmín. gígùn ẹ̀mí àláfíà ara tí yẹn fi ń gbádùn kí Ọlọ́run mọ́ṣáì bá ṣe bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín. Àmín. a kú iṣẹ́ ọrẹ a kú gbìyànjú a kú tẹnu Ọlọ́run já bá mi tó lérè. Àmín. ọ̀kan láṣẹ tá à ní ṣe mímọ́ èyí tá a jọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Ramadan Ọlọ́run mọ̀ bí ṣàṣemọ̀ fún wa o. Àmín. Àmín. gbogbo ohun tá a bá ti wá ṣe ń bẹ̀ níjọsìn Ọlọ́run jọ gbà ní bàdà fún wa. Àmín. àwọn ẹ̀dá kan bẹ tọ́lọ́run bá dá táwọn ò lè rí a lè rí pẹ̀lú ojú wa yìí ṣùgbọ́n àwọn ẹ̀dá yẹn wọ́n ní access láti rí àwa. àwa ò lè rí wọn. a lè rí wọn. ṣùgbọ́n wọn láǹfààní àti rí wa. wọ́n láǹfààní àti rí àwa. tó bá fẹ́ wá di pàráǹgídá ń gbà àwọn èèyàn fẹ́ rí wọn yóò ní process tá a máa take ṣùgbọ́n nígbà tí èèyàn ò bùkátà sí wọn kí ni èèyàn fẹ́ máa ṣèwádìí ń pa wọn sí àwọn ò rí wọn ṣùgbọ́n Ọlọ́run ọba ó fún wọn láǹfààní kan máa rí àwa. Ọlọ́run dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fún wa ni láti lè fi protect àwa. ó máa ṣe bẹ́ẹ̀ fún wa ó fi kẹ́ wa ká máa rí wọn torí rírí àwọn àlìjànú fún àwa yóò jẹ́ bẹ̀rù fún wa. wàhálà ni yóò tún dá ságọ́ ara wa. yóò tún dá wàhálà sínú ìṣẹ̀mí ayé wa tá a bá ń rí wọn torí rírí wọn bọ́lọ́run bá ṣe dá wọn ìbẹ̀rù ni. ló fi wá já sí wípé báwọn àlìjànú ṣe wá wà yẹn lọ́kùnrin wọn ní dídá tọ́lọ́run bá dá wọn bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin wọn náà ṣe rí. Allahu Akbar. àwọn èèyàn tọ́lọ́run wá dá adùn rí adùn wò ju àwọn àlìjànú lọ. àwọn obìnrin tí wọn ò kí ń fàìn báwọn obìnrin tí wá ṣe fàìn. Allahu Akbar. àwọn ọkùnrin tí wọn náà wọn kì í fàìn báwọn ọkùnrin tí wá àwọn èèyàn ṣe fàìn.
ṣùgbọ́n torí pé wọ́n ti ní àǹfààní láti rí wa táwọn ò sì rí wọn yẹn wọ́n máa wá ní access láti lè nawọ́ ọ̀fẹ́ sáwa táwọn ò sì ní mọ̀. Allahu Akbar. Wọ́n máa ń fẹ́ nawọ́ ọ̀fẹ́ sí wa ń gbé ṣe rí bí ó ṣe wà nú ọkùnrin àlìjànú tí wọ́n máa ń ní àti nawọ́ ọ̀fẹ́ sí obìnrin èèyàn náà làwọn obìnrin àlìjànú náà máa ń nawọ́ ọ̀fẹ́ sí ọkùnrin èèyàn táwọn náà bá nífẹ̀ẹ́ sí. Obìnrin àlìjànú náà tún wà. Bẹ́ẹ̀ ni abo wọn wà táwọn náà máa ń nítàn mọ́ sí ọkùnrin tó bá jẹ́yàn bí ọmọkùnrin yìí ó dùn wò lọmọkùnrin yìí tẹ́ǹfẹ́ lè ṣàdé orí ó máa ṣẹlẹ̀ sọkùnrin náà. Tẹni táwọn sì ń ṣe kinní fún tí èèyàn ò tiẹ̀ rí tí ò jẹ́ ní tí ò tiẹ̀ tóun sì mọ̀ bọ́kùnrin èèyàn ò ṣe mọ̀ bẹ́ẹ̀ lóbìnrin èèyàn ò ṣe mọ̀. So ìfẹ́ táwọn èèyàn sì máa ń ní sáwọ èèyàn ìtorí ẹ̀ náà máa fi ń pè wọ́n ní jinnu ashik. Jinnu ashik. Ìtumọ̀ sá. Àwọn tí wọ́n máa ń nífẹ̀ẹ́ àwọn àlìjànú tó máa ń nírúfẹ́ yẹn sí àwọn èèyàn ìfẹ́ tí ó máa ń le koko ìfẹ́ tó máa ń ní agbára ìfẹ́ no go back. Ìfẹ́ no go back. Irúfẹ́ yẹn náà máa ń wà láàrin àwọn èèyàn náà sometimes. Ìfẹ́ no going back. Ìfẹ́ no going back ẹ ṣeun. Irúfẹ́ yẹn náà máa ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn náà. Ìgbésí lẹ́gbàjá ìgbín tẹnumọ́gi ogun ni màá fọ̀rọ̀ ẹ̀ ṣe o. Ohun tó bá gbà ni màá fi fún. Ó nífẹ̀ẹ́ ẹ̀dá àyè kan ni. Bẹ́ẹ̀ lẹ́sìn róbìnrin mi náà tí òun náà ta kúgbà lẹ́yìn tó òun máa fẹ́ ni ẹ̀. Tẹ́ni tó dẹ̀ ń sunkún tẹ̀lé pé òun fẹ́ fẹ́ òdẹ̀ rí ti ẹ̀rọ. Allahu Akbar. Tó yẹ pé òun sunkún pé òun láìkẹ́ ni òun fẹ́ fẹ́. Ẹni tí wọ́n ń sunkún pé òun fẹ́ fẹ́ yìí òun náà tún ń sunkún pé òun fẹ́ fẹ́ nìkan. Òun fẹ́ fẹ́ èèyàn míì. Meanwhile ẹni tóun náà ń sáré tẹ̀lé pé òun fẹ́ fẹ́ kò rí ti ẹ̀rọ. Ìwọ náà tó ń sáré tẹ̀lé kò rí ti ẹ̀ náà rò. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ṣé wá rí báwa ṣe máa ń jẹ̀ràn fẹ́ láàrin ara wa tabadẹ́ni tó wà tó máa ń gbé wa yẹn tàwọn àlìjànú jù bẹ́ẹ̀ lọ. Ṣé ọmọ pé tó bá dé stage kan àwa máa ń give up. Ẹni tá a dẹ̀ ń ṣe kò dẹ̀ rí tiwa kò dẹ̀ wọ̀dọ́ wa kò ṣe kíndìn kan èèyàn nu àwọn àlìjànú ò ń give up o. Wọ́n á tẹ pátán ni torí kò sẹ́ni tó fẹ́ mú wọn wọ́n believe kò sẹ́ni tó máa bá wọn. Torí èèyàn gangan fún rẹ̀ náà ò lè mọ̀ ṣe bí nítorí pé ẹ rí èmi ẹ̀yin àtobìnrin jọ ń ríra yín lẹ́ẹ̀fì máa sá fúnra yín. Bẹ́ẹ̀ni. Ṣé bẹ́ẹ̀ ni tíyàn bá rí nìyàn sá fún. Nígbà tẹ́ ẹ̀ bá kú rí wọn báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé àwọn ó dẹ̀ máa fẹ́ yàn téèyàn ò sì ní mọ̀ gbọ́n fẹ́ wọn. Eléyìí làwọn bàbá wa ń lẹ Yorùbá náà wá wò pé èèmọ̀ leléyìí mo sọ fún àti sọ rí pé Yorùbá yìí mo dúpẹ́ ń gbọ́ Ọlọ́run bá ṣe mí lọ́mọ Yorùbá. Èmi náà dúpẹ́ o. Torí Yorùbá mọ alhamdulilayi wọ́n mọ àpọ́nlé èdè púpọ̀. Yorùbá mọ àpọ́nlé èdè wọ́n mọ àpọ́nlé ọ̀rọ̀ débi wípé tọ́rọ̀ bá débi wípé ó fẹ́ ju làákàyè Yorùbá lọ. Yorùbá ó wá ọ̀rọ̀ kan láti fi bojú ọ̀rọ̀ yẹn torí ó ti kọjá òye wọn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó wà nú ẹ̀kún tó gbégún. Bẹ́ẹ̀ni. Yorùbá máa pè ní arọ́ ọ̀run kò sí ohun tó jẹ́ ká máa pè lárọ́ ọ̀run o torí pé wọ́n mẹ́ni tó wà nú ẹ̀kún yẹn. Inú ẹ̀ ni. Wọ́n máa pè lárọ́ ọ̀run. Wọ́n sì gbà wọlé bẹ́ẹ̀ wọ́n sì gbà wọlé bẹ́ẹ̀ dì sí. So wọ́n wá ẹni tó wá ń bá ẹnìkan láṣepọ̀ tó ń ṣe lọ́kọláya pẹ̀lú ẹ̀ tí yóò sì rí. Àbẹ́ni tó ń bá ọkùnrin láṣepọ̀ tó ń ṣe lọ́kọláya pẹ̀lú ẹ̀ irú ẹ̀mí wo nìyẹn táà sí rẹ́mi yẹn náà fi pè ní ọkọ ọ̀run tàbí ìyàwó ọ̀run. Ọkọ ọ̀run yẹn ló wá kọ́mọ̀ jù. Òun ló wá kọ́mọ̀ jù ṣùgbọ́n ìsìlámù jẹ́ ká mọ̀ wípé kò sí nǹkan kan tí ń jẹ́ ọkọ ọ̀run kò sí nǹkan kan tí ń jẹ́ ìyàwó ọ̀run ayé yìí ni gbogbo àjọ wà. Gbogbo àjọ wà nílé ayé ni. Ṣùgbọ́n torí pé àárí ẹ̀mí yẹn a sì mọ̀ ló jẹ́ káwọn bàbá wa ń lẹ Yorùbá náà fi pè ní ọkọ ọ̀run. Pé ohun tí yóò rí ẹ̀mí tí yóò rí tó sì ń bẹ́yàn láṣepọ̀ definitely ihun tó fi mú wọn fi pé ẹni tó wà nú eégún ní arọ́ ọ̀run ẹni tó wà nú ẹ̀kú lára ọ̀run inú ẹ̀kún lárọ́ ọ̀run á pe ẹni tó ń báyàn láṣepọ̀ náà tí wọ́n rí ní ọkọ ọ̀run àbíyàwó ọ̀run. Ẹ ṣeun púpọ̀ gbogbo èyí tí ẹ wà pẹ̀lú wa tẹ́ ń wo ìkànnì yìí mo lérò pé a ti ń tọwọ́ bọ ọkọ ọ̀run aya ọ̀run bọ̀ díẹ̀díẹ̀ èmi ò tiẹ̀ tún gbá aya ọ̀run rí ọkọ ọ̀run lèmi máa ń gbọ́ láti jẹ́ wọn ọ̀ pé àlùjọ̀nú obìnrin náà tún wà bẹ́ẹ̀ pé òun náà tún máa ń fọ́ fún ọkùnrin àtò àlùjọ̀nú ò ní fọ́ fún yín lóbìnrin tẹ́yìn tẹ́ bá jẹ́ ọkùnrin àlùjọ̀nú ọkùnrin kò sì ní fọ́ fẹ́yìn tẹ́ ẹ jóbìnrin náà torí kan ni ọ̀gá wa ń tẹnu bọ̀ yìí tí àyà tèmi náà ń fẹ́ já pé àti wá ṣe pò láti protect ara wa lọ́wọ́ àwọn àlùjọ̀nú yìí ṣùgbọ́n ọ̀gá wa ò tí ì sọ̀rọ̀ tán wọn ò sì ní sọ̀rọ̀ tán lágbára Ọlọ́run wọ́n sì mú ẹyẹ bọ̀ lápò ni ayé ń béèrè pé dúdú funfun ni àbáyìnrìn ṣùgbọ́n àdúrà tèmi ò mọ̀ ṣe fún yín pẹ̀lú tọ́lọ́wọ́n bá ṣe fún yín tẹ́ẹ̀dẹ̀ tó fi ìgbéraga tàkàbùrù sí yín ni pé ẹyẹ yín ò ní kú mọ́ yín lápò ẹ̀rí làákàyè yín lò
dọjọ́ alẹ́. Bàbá ẹ wá jẹ́ àtẹnubọ̀ ọ̀rọ̀ ọkọ̀ ọ̀run yìí sà. Naam, alhamdulillah. Èmi ò ní wá bá yín pè ní bẹ́ẹ̀ ṣe ń pè ọkọ̀ ọ̀run. Ẹ̀yin ó máa pè bẹ́ẹ̀ kó lè máa yé àwọn tí wọ́n ń gbọ́ wa. Ṣùgbọ́n ọ̀nà tí Islam gbégbà lèmi ó máa pè. Ó dáa bẹ́ẹ̀. Naam. Ṣe rí àwọn ẹlòmíì ń bẹ tó já sí wípé wọ́n á lóyún fún àlìjànú. Ní moment tí àlìjànú yẹn fi ń bá wọn láṣepọ̀ tó fi ń fẹ́ wọn, ọkùnrin mi ò lè fẹ́. Kí ló dé? Gbogbo ọkùnrin tó bá ń fẹ́ yóò máa padà sẹ́yìn inú arísìkí ni. Torí táwọn àlìjànú bá ti ń fẹ́ èèyàn nínú àwọn èèyàn, ẹlòmíì ò tún gbọdọ̀ gun rí ẹ̀, nǹkan ó máa ṣe nìyẹn ni. Lẹ́fìrí ẹlòmíì tó já sí wípé yóò wálé láti abroad, tóun àtẹ̀yàn tó wà Nàìjíríà wọn á ti jọ máa sọ̀rọ̀ online, tọ́rọ̀ wọn á ti dùn mọ̀ràn-yín á fẹ́ra ẹni á ti wọ̀. Tí ìyá dẹ̀ ti ṣàdéhùn pé mọ́wọ́ rẹ̀ tí ń bá ti dé, mò ń dé báyìí, mo fẹ́ yọjú sí àwọn ẹbí rẹ̀ ni o, ká ṣe gbogbo ohun tó bá yẹ ká ṣe. Á sì dé, kódà ìyẹn ni ó ti lọ pàdé ẹ̀ ní airport. Á jọ kíra wọn, wọ́n á jọ fara wọn mọ́ra, wọ́n á délé. Yóò wá débi pé káwọn méjì jọ jókòó kan sọ̀rọ̀. Yóò wá débi pé mo fẹ́ dé family house wa, mò ń padà bọ̀, tí n bá dé family house wa màá wá rí ẹ̀. Bó bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀, ibẹ̀ náà ni ó gbà padà lọ síbi tó ti wá. Allahu Akbar. Ìyàwó màá wá retí pé ibo láà lọ, yóò wá di pé yóò pè nọ́mbà. Kódà gbogbo ohun tó bá rà bọ̀ fún pé ó fẹ́ fún obìnrin yẹn as gift kò ní lè fún mọ́. Yóò kó gbogbo ẹ̀ lọ ni. Ṣé irú obìnrin bẹ́ẹ̀ yẹn àpẹẹrẹ wípé àlìjànú ti ń ba láṣepọ̀ ni. Àwọn míì wà tó já sí wípé yóò mọ̀ máàmù bọ́ lọ́kùnrin, yóò mọ̀ máàmù bọ́ lóbìnrin. Tó bá fẹ́ ọkùnrin kan fúngbà díẹ̀ yóò filẹ̀. Àwọn ọkùnrin máa ń jajulẹ̀, wọ́n máa ń jajulẹ̀. Àbí ọkùnrin tó ń bá rú ìjákulẹ̀ bẹ́ẹ̀ yẹn pàdé lára obìnrin, á wò pé ẹ wá o, ńgbà mo pàdé ẹni yìí, òun ló di pé nǹkan yí padà o. Ṣe rí, nítorí ẹni Islam sọ fún wa wípé bí yìí ó bá fẹ́yàwó àbí yìí ó bá lọ́kọ kí yẹn ṣe istikhara. Istikhara yẹn yóò máa jẹ́ guide fún yàn. Torí kò sí nǹkan tí yẹn fọlọ́run bá pilẹ̀ tí yẹn máa regret. Gbogbo ohun tí yẹn bá ti fọlọ́run bá pilẹ̀, wallahi èèyàn ní regret ẹ̀. Torí Ọlọ́run máa guide èèyàn. Ṣùgbọ́n nǹkan tí yẹn bá ti fọlọ́run bá pilẹ̀ tí yẹn dá ṣe fúnra yẹn, Ọlọ́run náà yọwọ́ ẹ̀ kó nu àlámọ̀rí yẹn. Tí nǹkan yẹn bá bẹ̀rẹ̀ dáadáa kò ní gúnlẹ̀ dáadáa. Tọ́lọ́run bá nìyẹn. Ṣèbí ó yọ tèmi Ọlọ́run kò ní, èmi náà dẹ̀ ti ń wẹ̀ bóyá wàá dá ṣe. Lẹ́fì rán àwọn ọkùnrin míì náà bẹ́ẹ̀ tó já sí wípé obìnrin míì ọ̀tẹ́ pé kò ní rẹ ọkùnrin kọ́nu sí, yóò sọ pé ọkùnrin kan kò kẹ́nu sóhun. Ó ń ṣẹlẹ̀ dáadáa. Yóò sì rẹwà. Á dẹ̀ dùn rí, kódà á tún ní change lọ́wọ́. Kò ní rọ́kùnrin kẹ́nu sí. Èmi wà tó yẹ pé yóò rọ́kùnrin kẹ́nu sí, ṣùgbọ́n àjọṣe wọn ò ní pẹ́ tí ènìyàn fi yọ̀ǹda ẹ̀. Ó lè má tó rọ́kùnrin míì mà tí ó tún kẹ́nu sí. Kódà ìkan tún máa ń ṣẹlẹ̀. Èwo nìyẹn sà? Tóbìnrin míì inú akàndéyédé máa wú. Kò ní mọ ohun tó fa sábàbí tí inú òun fi ń wú. Inú a máa wú láì lóyún. Láì lóyún. Meanwhile ó lóyún. Ṣùgbọ́n kì í ṣe èèyàn ló fún lóyún, àlìjànú ló fún lóyún. Òun ò wá ní mọ̀ ń pé oyún ni. Tó bá ti wá yá o, tó bá dásìkò tó yẹ kó bí oyún yẹn, yóò bí oyún yẹn, ojú oorun náà ni yóò ti bí, ojú àlá náà ni yóò ti bí. Ṣùgbọ́n òun ò ní mọ̀ ń pé òun bímọ. Àwọn tó sì lọ́mọ tó wà nú ẹ̀, àwọn ó dẹ̀ gbọ́mọ nú ẹ̀ máa gbé lọ sáàárín àwọn àlìjànú ẹgbẹ́ wọn lọ́hùn. Ẹni akẹ́tẹ̀ tó ń gbà inú tòun mọ̀ tó ti wálẹ̀, inú ẹ̀ ti wálẹ̀ náà nù. Kò ní yé, kò ní mọ ohun tó ń ṣẹlẹ̀. Allahu Akbar. Kò ní yé, kò ní mọ ohun tó ń ṣẹlẹ̀. Ṣé ká sọ pé àwọn ọlọ́mọ ló gbọ́mọ wọn yẹn? Bẹ́ẹ̀ ni. So ṣe wá rí àwọn jínù áṣìkì yìí, ìfẹ́ afọ́jú náà máa ń ní sáwọn èèyàn tó bá fẹ́ nífẹ̀ẹ́. Ìfẹ́ wípé bó o bá ọpá bó o bá kò bù lẹ́sẹ̀ náà máa ń ní sáwọn èèyàn. Bó ṣe máa ń ní sọ́kùnrin náà la máa ń ní sóbìnrin. Tọkùnrin yóò máa lálàá òun bóbìnrin láṣepọ̀. Lójú oorun. Tọkùnrin náà máa lálàá bóun bá tóbìnrin náà máa gbé wọn bóun láṣepọ̀ lójú oorun. Ṣé wá rí gbogbo ẹni tó bá ti wá ń lálàá ń pé òun láṣepọ̀ pẹ̀lú èèyàn kan pẹ̀lú ẹnìkan lójú oorun yẹn, kì í ṣe gbogbo wọn náà ni àlìjànú ń bá láṣepọ̀. Báwo ni tí wọ́n tún ṣe wá jẹ́? Ṣe rí àwọn míì wà tó ṣe sí pé ó lè já sí pé ẹlòmíì tó yẹ kó ti márì, ó ti tó àsìkò tó yẹ kó márì, kò márì. So ààrẹ ò mọ̀ wá béèrè fẹ́ tọ́ ẹ̀. Ṣé wá rírun wọn kò ní jẹ́ gbogbo ìgbà ni yóò máa lálàá bóyá ẹ̀ẹ̀kan láàrin ọdún kan, ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́fà ni wọ́n máa lálàá tiwọn. Àwọn míì dẹ̀ wà tó já sí wípé àwọn tí wọn ó lè jẹ́ wọ́n ti gbé nǹkan sẹ́mì lọ́wọ́ ọ̀sán àbọ̀wọ́ alẹ́.
àdìọ́kàn. Ìhun tán wá gbéṣẹ́ mi yẹn nípa obìnrin kan tí wọ́n rí àbí pa obìnrin kan táwọn àti ẹjọ́ sọ̀rọ̀ tọ́rọ̀ ti wọ̀ àbí bákan tán ti wá ń ronú pa ẹ̀. So ó lè fa sábàbí tí wọ́n fi lálàá pé àwọn bóbìnrin láṣepọ̀ tàbọ́kùnrin bá wọn láṣepọ̀ lójú oorun. But ìyẹn ò wá ní constant ẹ̀kọ́ kan ìyẹn ò máa ṣẹlẹ̀. Ẹni tí ìyẹn bá ń ṣẹlẹ̀ sí kò sí ìtókun pẹ̀lú àlìjọ̀nù. Ṣùgbọ́n èyí tá à ń sọ ni wípé ó constant. Ó lè jẹ́ láàrin ọ̀sẹ̀ kan bí ẹ̀ẹ̀méje mẹ́ta. Ìyẹn ti pọ̀ jù. Ó lè jẹ́ láàrin oṣù kan bí ẹ̀ẹ̀mẹ́rin ẹ̀ẹ̀márùn ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àlìjọ̀nù ti ń bẹ́ nìyẹn láṣepọ̀. Pé bálìjọ̀nù bá ti wá ń bá yẹn láṣepọ̀ ihun tí ó máa fẹ́ tinú ṣẹ̀mí ayé yẹn á pọ̀ torí ẹni ò ní ní tẹ̀síwájú. Ó máa fẹ́ tẹ̀ kò ní ní tẹ̀síwájú. Kódà bẹ́ẹ̀ ni yẹn bá ń gbìyànjú àti tiraka láti máa dìde bọ̀ ìbáṣepọ̀ àlìjọ̀nù tó ń wà lára ẹ̀ yẹn tóun ò sì mọ̀ ṣe sì mọ̀ pé ó yàtọ̀ sí wípé kíyàn máa bá àlìjọ̀nù ṣe kíyàn dẹ̀ mọ̀ pé òun bá àlìjọ̀nù ṣe ìyẹn wà lọ́tọ̀ ọ̀tọ̀ tún nìyẹn. Torí Ọlọ́run sọ nínú Al-Qur'an ní Suratul Jinn. Ọlọ́run ní pé ó wà nínú àwọn èèyàn ya'udhuna birijali minal jinni fasaduhumu rahaqa. Ọlọ́run ní pé ó ń bẹ nínú àwọn èèyàn o tó já sí wípé wọ́n máa ń bẹ àwọn àlìjọ̀nù lọ́wẹ̀ táwọn náà dẹ̀ mọ̀ pé àjọ ní agreement. Ọ̀rọ̀ àjọsọ tó kúnná. Ọ̀rọ̀ àjọsọ mọ̀ wà láàrin wọn. A fẹ́ gbéṣẹ́ báyìí fún àlìjọ̀nù yìí. A fẹ́ kó mọ bá wa ṣe nǹkan báyìí. Àlìjọ̀nù náà dẹ̀ sọ ń gbé tọ̀ tó bá rí bẹ́ẹ̀ èmi náà fẹ́ gba nǹkan báyìí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tí mo fẹ́ máa gbà rèé. Ẹ̀jẹ̀ tí mo fẹ́ máa gbà yìí lọ́wọ́ ẹ̀ so ọmọ yẹn ti mọ̀. So ìyẹn náà mọ́ tún wá ń kó ìpalára bá àwọn ọmọbìnrin míì tàbí àwọn ọmọkùnrin míì tí àwọn ò bá mọwọ́ tí wọ́n mẹsẹ̀ ìrìn táwọn tó bí wọn ti rìn káwọn tó délé ayé àbí káwọn tó dàgbà. Allahu Akbar. Yóò wá jẹ́ wàhálà àti ìdààmú fáwọn inú ìṣẹ̀mí ayé tiwọn. Bóyá ẹni tó ń wá gbára. Bàbá ní ọ̀sẹ̀ ọmọ ní ọmọ jìyà ẹ̀. Bóyá ẹni tó ń wá gbára ó ti wá agbára yẹn débì kan táwọn ìṣàn gbé tọ̀ àwa ó gbẹ̀jẹ́ o torí ṣètọ́nì ò lè fúnyàn ní agbára kó má gbẹ̀jẹ́. Ẹ lè wá agbára dọ́dọ̀ kó má gbẹ̀jẹ́ tán bá ti wá fọmọ dúró so ọmọ yẹn ò ní níyàwó kò ní lọ́kọ tí ó fi jáde láyé àwọn ni wọ́n máa ṣọkọ fún àwọn ni yóò máa ṣèyàwó fún gbogbo ọmọ tí yóò máa bí lójú àlá àwọn àlìjọ̀nù ni yóò máa bí fún tí yóò sì ní mọ́wọ́ tí yóò sì ní mẹsẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn. Àwọn míì dẹ̀ wà tó já sí wípé àwọn kọ́sìsì ẹ̀ mú ń sọ yẹn o àwọn míì dẹ̀ wà tó já sí wípé látara ìmúra obìnrin míì tó bá múra ó lẹ́wà tẹ́lẹ̀ ọmọ tó rẹwà ní ẹ́ ó dùn ní lọ́mọbìnrin ó dùn Islam Ọlọ́run tó sọ fún wa wípé tó pàṣẹ fún Ànábì sallallahu alaihi wasallam pé sọ fún àwọn ìyàwó ilé ẹ̀ àti gbogbo àwọn obìnrin mùmínì pápátá yudenina alayhinna min jalabibihinna nínú Suratul Ahzab pé sọ fún gbogbo wọn pátá àtàwọn ìyàwó ẹ̀ àti gbogbo àwọn obìnrin mùsùlùmí pátá tán bá fẹ́ múra ò kàn máa bo gbogbo òhò wọn ni. Torí Ọlọ́run ọba tó dá wa ó mọ wàhálà àti ìdààmú tó wà níbi kóbìnrin ṣe ara lẹ̀. Allahu Akbar. Ihun tó tún máa ń kọ̀ sí míì ni pé àwọn míì wà tó já sí pé níbi tán bá ti ń wá ọmọ tójú ọmọ ti pọ́n wọn tí wọ́n dúró dìgbà Ọlọ́run tán wá wọ́ ọmọ lọ́bì kan ibi náà ti wá wọ́ ọmọ lọ wọ́n á gbẹ̀jẹ̀ lọ́wọ́ wọn bẹ̀ ẹ̀jẹ̀ báyìí lẹ̀ máa san wọn àjọ wa ní agreement tọ́wọ́n bá fi bímọ o nǹkan báyìí o lẹ́ẹ̀máa mú wa. ṣé ẹ̀dẹ̀ náà ṣayatin àwọn ìṣù táwọn pè ní ṣayatin inú àwọn àlìjànú yìí àwọn ò kí ń sínú ẹ̀dá tí ń ṣàdéhùn tí ò kí ń dúró ti àdéhùn àwọn èèyàn la máa ń ṣàdéhùn la máa ń yà àdéhùn àwọn ò ń yà àdéhùn o ihun tẹ́ ẹ bá jọ sọ àwọn máa ń dúró lórí ẹ̀ o. Ó nígbà tá a ṣe wà nílé ẹ̀kọ́ ó ní àáfàá kan ó pẹ́ ká tó mọ̀ ṣe é mọ̀ pé Ọlọ́run ká mọ̀ mọ̀ tọkùn ẹ̀mí ara wa ṣùgbọ́n ẹnìkan àáfàá kan ló kàn tẹ̀ sí ló sọ wípé ẹ má máa kírun lẹ́yìn ẹni báyìí mọ́ kí ló tẹ́ fi ní kẹ́ ká má kírun lẹ́yìn ọmọ akẹ́kọ̀ọ́ sí làwa báyà wà ní Mahdi Al-Arabi nìbàdàn kí ló tẹ́ fi ní ká má kírun lẹ́yìn àáfàá báyìí mọ́ ó ní mọ́sálásí náà tá a ti máa lọ kírun ẹ má kírun ẹ wọ́n ya tẹ́ bá fẹ́ máa kírun lẹ́yìn ẹ máa kíyèsí kíkan nu yín kíyèsí tó bá fẹ́ tẹ́ni ẹ bá lead irun tó bá fẹ́ kírun ó máa ń tọwọ́ bọ ojú ara so àwọn àfáà tó bá máa ń consult àlìjànú àbí gbogbo ẹni tó bá máa ń consult àfáà jẹ́jẹ́ ń sọ torí àwa náà jọmọ kéwú so tó bá máa ń consult àlìjànú ihun tí ó gbàlè kìyàmọ̀ lọ́wọ́ wọn lọ́mọ àlìjànú máa ń gbà lọ́wọ́ wọn. Allahu Akbar. Báwo nìyẹn ṣe fẹ́ kírun pẹ̀lú gbọ́ tọwọ́ bọjú ara agbádá sílẹ̀ ni ẹ̀ sọ máa ń wọ̀ ẹ̀ kú ní mọ̀ ní gbogbo ìgbà ìgbà mi ò lè jọ ọmọ ló lẹ́ni ẹ máa fi dígò ló máa fi dógò pẹ̀tọ̀ òun yọ̀ǹda ọmọ tòun ẹ bá fi ṣe báyìí fún òun àwọn ọmọ tòun obìnrin ẹ fẹ́ wọn nínú ìran yìí o irú àwọn ọmọ yẹn ó máa lálàṣe wọn á dẹ̀ fáìn wọn sì ní ọkùnrin pé wọn wọn á dùn rí wọn ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. torí ọ̀pọ̀ àwọn obìnrin tí wọ́n máa ń níjàkulẹ̀ látara pé
àwọn Yorùbá máa ń pé ọkọ ọ̀run yìí tẹ́ bá wo ẹlòmíì psychologically ọgbà kò sí ohun tó ṣe nìyí ọmọbìnrin fáyìn ó yááyì Ọlọ́run máa tóbi lọ́ba. èmi lè jáfọwọ́ fún àwọn tó bí tóun ò dẹ̀ mọ̀ èmi lè já sí pé àwọn àlìjànú yẹn wọ́n ní interest nínú òun gangan fún rẹ̀ naturally tí wọ́n dẹ̀ ń bá láṣepọ̀ tóun ò dẹ̀ mọ̀ pé òun fẹ́ àlìjànú dẹ̀ ń fẹ́. bóyá látara ìmúra tóun náà máa ń mú. látara ìmúra tó dórí ẹni Islam à ń ṣíralẹ̀ so à ń wọ̀wọ̀ kú wọ̀ ṣẹ́rọ ọmọbìnrin mi wà tó já sí wípé àti kékeré tán ti bí àlìjànú ti wà lára ẹ̀. ìyẹn tún yàtọ̀ o. bẹ́ẹ̀ ni ṣe rí àwọn èèyàn mẹ́ta kan làlìjànú máa ń sọ wà lára wọn. ìkíní ìkejì àti kẹta sà. ẹni ẹ lákọ̀ọ́kọ́ lọmọ kékeré ẹ mọ̀ pé ọmọ kékeré kò tí ì mọ̀ Ọlọ́hun kò tí ì mọ̀ gbà ń sin Ọlọ́hun kò tí ì mọ̀ gbà ń ṣe àfikàr ó máa ń rọrùn fàlìjànú láti tẹ̀ kó sí wọn lára. ẹni ẹlẹ́kejì lóbìnrin tó bá máa ń ṣíra lẹ̀ ó máa ń rọrùn fáwọn àlìjànú láti tẹ̀ lò wọn púpọ̀. ẹni ẹlẹ́ẹ̀kẹta òun làgbàlagbà ẹni tó ti dàgbà tí ò lágbára mọ́. Allahu Akbar. ẹni tó ti dàgbà tí ò lágbára mọ́. ṣe wá rí tọ́rọ̀ bá ti wá ń rí báyìí kí wá lọ́nà àbáyọ sẹ́ni tó bá rí wípé òun rí wípé wọ́n ń bóun láṣepọ̀ lójú oorun ìdá ọjọ́ ọkùnrin ni o ìdá ọjọ́ obìnrin ni o ó dẹ̀ wá ń pọ̀ sí kìíní ẹ̀ ń tẹ̀léra wọn ń pọ̀ sí lemọ́lemọ́ ẹni ẹ̀ ti ní àlìjànú ti ń ba láṣepọ̀ nìyẹn orúkọ wo lẹ máa ń lẹ pè lẹ́ẹ̀kan yìí. ọkọ ọ̀run ti ń bá a láṣepọ̀ nìyẹn. ẹ mọ̀ pé ó rújú ló jẹ́ kí wọn bàbá alẹ́ Yorùbá fi pè ọkọ ọ̀run. ẹ ṣeun púpọ̀ Ustaz Fatih gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo lérò pé bí wọ́n ṣe ń múlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan yìí àwa náà ń reason sí adẹ tó ń bá a lọ pẹ̀lú bí wọ́n ṣe ń ṣàlàyé fún wa pé ọkọ ọ̀run àlùjọ̀nú túmọ̀ sí pé àwọn àlùjọ̀nú yẹn tí wọ́n ń bá ọ̀pọ̀ àwọn obìnrin lájọṣepọ̀ àwọn àlùjọ̀nú obìnrin tí wọ́n ń bá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lájọṣepọ̀ lójú oorun ní làwọn bàbá wa ni wọ́n ń pè ní ọkọ ọ̀run gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé fún wa. bàbá a máa wá fẹ́ béèrè gẹ́gẹ́ báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ṣe máa béèrè ní comment section pé tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ àbí ṣáájú kó tó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ilé ìbò ṣe máa ń sọ wípé prevention is better than cure kí lèèyàn lè máa ṣe o láti fi gbára ẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn ọkọ ọ̀run yìí o tẹ́ ẹ pè ní àwọn àlùjọ̀nú yìí kí lèèyàn lè máa ṣe. Masha Allah alhamdulilayi rabbil alamin Ọlọ́run ti fún wa ṣe rí ohun tí àkọ́kọ́ ni wípé gẹ́gẹ́ bí mùsùlùmí Suratul Baqarah agbọ́dọ̀ máa pílẹ̀ ń lé wa láàárọ̀ àárọ̀ inú ilé wa. láàárọ̀ àárọ̀ gbogbo ibi tí wọ́n bá ti ń pílẹ̀ Suratul Baqarah Ànábì Muhammad sallallahu alaihi wasallam àlìjánu burúkú kan ò ní láǹfààní àtẹ̀tí rìn sí àdúgbò yẹn gbèlè tàṣẹ yóò wọlé yẹn. Allahu Akbar. torí àwọn ayatul Qur'aniyya kan bẹ nínú súrà yẹn tó ní agbára tọ́lọ́run bá fi kìlọ̀ tó dẹ̀ fi ṣèbáwí fáwọn àlìjánu nínú ẹ̀ ní tọ́lọ́run sọ pé a'udhu billahi minash shaitani rajim wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr. ọ̀rọ̀ yẹn wálẹ̀ odidi àyà kan níbẹ̀ tó gùn àyà kan ṣo ni ó gùn so ṣe rí tíyẹn bá ń repeat àyà yẹn ibi tí wọ́n bá ti ń káyà yẹn ara máa ń ní àwọn àlìjánu bẹ́ẹ̀ ni àyà yẹn dẹ̀ wà ní Suratul Baqarah. ara máa ní wọn. ara ó máa ní wọn ni. n tára ni kò ní lọ ibi tó ti ń rìn nira. bẹ́ẹ̀ ni kí ló fẹ́ rìn síbẹ̀ fún. àbí. gbà tó mọ̀ pé òun rìn nira ń bẹ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé as prevention òun ni wípé kéèyàn máa jìnnà sọ́lọ́run kéèyàn máa jìnnà sọ́lọ́run ibi tán bá ti ń pèrún kéèyàn máa jìnnà síbẹ̀ torí ibi tán bá ti ń pèrún àwọn àlìjánu burúkú wọn kì í rìn bẹ́ẹ̀ ṣé wá rí àwọn àlìjánu tí wọ́n máa ń báwọn èèyàn láṣepọ̀ lójú oorun yìí bẹ́ẹ̀ ni sà wọ́n rí lo ó wà o ṣé wá rí gbogbo wọn pátá kò sí mùsùlùmí nu wọn o àwọn àlìjánu kèfèrí ni o. mùsùlùmí àlìjánu wà. mùsùlùmí àlìjánu wà kèfèrí àlìjánu wà mùnáfìkì àlìjánu wà. mẹ́ta tún ni wọ́n. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ báwo èèyàn náà ṣe jẹ́ mùsùlùmí kèfèrí àti mùnáfìkì. bẹ́ẹ̀ náà làwọn àlìjánu kèfèrí ń bẹ́nu wọn mùsùlùmí ń bẹ́nu wọn tó ń kírun mùnáfìkì sì ń bẹ́nu wọn. bó ẹ lè rí mùsùlùmí àlìjánu kan kó máa ṣe ohun tọ́lọ́run bá kọ̀ nítorí wípé ó ti gbọ́ àyà iyyaka na'budu wa iyyaka nasta'in àwa àjọ gba òfin látọ̀dọ̀ Ọlọ́run pé ká máa sí lọ́hùn ni àwọn dẹ̀ ti mọ̀ ó ti yé wọn tọ́dọ̀ Ọlọ́run sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mi torí nǹkan kan dẹ́yìn àlìjánu àti ẹ̀yin èèyàn
kò sí ohun tí mo torí ẹ̀dá ìméjì sórí ilẹ̀ ayé ju kẹ́ máa sinmi Ọlọ́run lọ. So ó wá wà nínú àwọn àlìjànú tó jẹ́ kírùnkírùn ẹ lè rí wọn nídìí pàlàpàlà yẹn torí ìbẹ̀rù Ọlọ́run wà lára wọn, ìmọ́lẹ̀ Ọlọ́run wà lára wọn. àfàwọn kèfèrí àlùjànnú àwọn kèfèrí inú wọn ló máa ń ṣe gbogbo àwọn kan yẹn. àbíyèsí Ọlọ́run. àwọn kèfèrí àwọn mùnáfìkì inú wọn làwọn àáfàá máa ń lò náà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. àwọn mùnáfìkì àárín wọn làwọn àáfàá kọ̀ọ̀kan kan tá máa ń pe àwọn àlìjànnú mi sọ gbogbo àwọn àáfàá o. ẹ ti là. oyè nísìnyí làwọn àáfàá kọ̀ọ̀kan kan máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ tá máa ń bá ṣiṣẹ́ tájọ máa ń ní àjọsọ àti àjọṣe àwọn mùnáfìkì àárín wọn nù. ṣé wàá ráwọn kèfèrí àárín wọn àwọn náà máa ń dárò àwọn àràbá yìí àwọn náà dẹ̀ máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó jẹ́ àwọn mùṣírìkí nínú àwọn èèyàn. ẹ ṣeun púpọ̀ sà ẹ ti dáhùn yẹn lápá àbẹ̀yẹn pé kí la lè máa ṣe. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ ti sọ ohun tá a lè máa ṣe fún wa ṣùgbọ́n àwọn kan máa wà níbì kan sà tó jẹ́ pé wọ́n nípèníjà ohun tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí àlùjọ̀nú ti wọnú ara obìnrin mi àlùjọ̀nú ti wọnú ara ọkùnrin mi àlùjọ̀nú ó ti ń bẹ́lòmíì ṣe bọ̀ ní ìsìn for years ni àwọn tó ti wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti kàgbákò lọ́wọ́ àwọn àlùjọ̀nú yìí tí wọ́n bá wọn lájọṣepọ̀ tó ti wà lára wọn tẹ́lòmíì ṣe gángan kí ni wọ́n lè ṣe sírú ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ yẹn sà. ṣe rí alákọ̀ọ́kọ́ ni wípé ẹni tí àlìjànú wà lára ẹ̀ tàbí ẹni tí àlìjànú ti ń bá láṣepọ̀ àkọ́kọ́ báwo lẹni ẹ náà ṣe súnmọ́ Ọlọ́run bá sí ẹ̀hà wo lẹni ẹ kọ́ sọ́lọ́run ṣé kìí ṣàfọwọ́fà tí ìbá ti kì í ṣàfọwọ́fà tiẹ̀ ṣé kìí ṣàfọwọ́fà àwọn tó bí ṣé kìí ṣàfọwọ́fà àwọn èèyàn tó bá ti mórí bọ́ńbẹ́ ó dáa kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ abẹ́ni tí àlìjànú ń bá sùn abẹ́ni tí ó ń bá àlìjànú sùn tí ó sì máa ń pé òun bá àlìjànú sùn tó ń kàtẹ́ máa lálàá pé òun bá yàn sùn tó bá ti jí akẹ́tẹ̀ ní pé òun ti da nǹkan ọmọkùnrin ṣe rí ọ̀nà àbáyọ fẹ́ni ẹ alákọ̀ọ́kọ́ ni ẹ pé kẹ́ni ẹ súnmọ́ Ọlọ́run gan kó sì nígbàgbọ́ ní Ọlọ́run. ìyẹn láwọn tí nǹkan yẹn ti wà lára tó ti wà lára wọn tí nǹkan yẹn ti ń dà láàmú ọ̀rẹ́ di. torí ọ̀pọ̀ yẹn náà tún máa ń sọ̀rọ̀ rúkìá bẹ́ẹ̀ ni ṣe rí rúkìá yẹn òun ni the last option ní rúkìá ṣe wà last option ní rúkìá yẹn tọ́rọ̀ bá ti débi rúkìá last option yẹn torí mo tá à ń pè ní rúkìá òun ni àkànṣe àdúrà tó ní agbára tó Ànábì sallam tó kójọ fún wa láti inú alukur'an irú àyà tí mo kà tán nísìnyí wattaba'u ma tatlu shayatinu ala ó wà nù ohun tá máa ń lò fi ṣe rúkìá inna Allaha sayubtiluhu ó wà nù àyà tá máa ń lò fi ṣe rúkìá kúlú a'udhu birabbi nas kúlú a'udhu falak kúlú Allah ó wà nù àyà tá máa fi ṣe rúkìá ayatul kursi ó wà nù àyà tá máa fi ṣe suratul kafirun ó wà nù àyà sura tá máa fi ṣe rúkìá gbogbo àwọn kan yẹn náà kó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ṣàwọn jọ wọ́n wá kó gbogbo ẹ̀jọ àti èyí tánàbí Muhammad sallam tóun náà ń fún wa tóun náà ṣe fún rẹ̀ tó fún wa gbogbo nǹkan yẹn náà kó jọ ló di rúkìá ṣe rí gbogbo àwọn nǹkan yìí ẹni tán bá ń kà sí létí wọ́n á máa kà jáde gan sí létí yóò máa kó nira bá àlìjànú tó bá wà lára ẹ̀ ṣe rí last option nìyẹn ṣe rí alákọ̀ọ́kọ́ òun ní kẹ́ni ẹ̀ kọ́kọ́ súnmọ́ Ọlọ́run táàrin ẹni àtọ́lọ́run bá ti dáa ó ti ń bọ́ lọ́wọ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ tán lè pè ní first aid àwọn tó máa ń ta àwọn kìíní asbab tó máa ń ta àwọn asbab àwọn bíi abatu sauda zaitun àwọn tí wọ́n máa ń ní islamic store yẹn tó máa ń ta àwọn kan yẹn èèyàn lè lọ consult àwọn yẹn àwọn kankan wà tí èèyàn lè rà bí gẹ́gẹ́ bí ìtọ̀ ràkúnmí. torí mo fẹ́ béèrè pé àwọn nǹkan wo lèèyàn lè rà nígbà tẹ́ sọ̀rọ̀ first aid pé kéèyàn tiẹ̀ nílé pé béèyàn bá ara ń ṣe bákan ṣé kì í ṣe pé àlùjọ̀nù ni kìíní ìṣá àlùjọ̀nù ni ó jóun kò jóun téèyàn kọ́kọ́ lè kọ́ gbé lura. mùsùlùmí ò gbọ́dọ̀ má ní ìtọ̀ ràkúnmí lé. mùsùlùmí ò gbọ́dọ̀ má ní ìtọ̀ ràkúnmí lé. ó ṣe pàtàkì púpọ̀ àti black seed gangan ni omi ní liquid o. black seed. kódà tíyàn bá lè máa jẹ seed yẹn díẹ̀díẹ̀ láàárọ̀ àárọ̀ díẹ̀díẹ̀ la kódà ìyẹn tó máa ń prevent èèyàn kúrò níbi cancer blood cancer ìyẹn black seed yẹn. blood cancer. yes ìyẹn tún níṣẹ́ mi tó tún ṣe aside from ọ̀rọ̀ ilé ìtànsọ yìí so black seed then torí ìyẹn tiẹ̀ kì í ṣe seed ọ̀dọ̀ tí wàá mí báyìí wọ́n máa ń kó wa láti ilẹ̀ Lárúbáwá ni wọ́n máa ń kó wa ni then lẹ́yìn yẹn hal water kan get hal water rose water ó di mẹ́rin bẹ́ẹ̀ ó di mẹ́rin then sidru yẹn ó lè jẹ́ powder ó lè jẹ́ water ó dẹ̀ lè jẹ́ ewé gangan wọ́n máa gun
lẹ́yìn yẹn ṣáyù ṣayatin yẹn pé àwọn kan wà tó já sí wípé onílílá ni wọ́n ṣe pẹ̀lú oyin tí yẹn ò máa la èmi wà tó já sí pé tùràrí ni fífín máa fi tùràrí yẹn sọ pé ibi tó bá ti ń fi tùràrí yẹn àwọn àlìjànú burúkú yẹn wọ́n rìn sí ibẹ̀ lẹ́yìn yẹn wọ́n ń pe ọṣẹ kan ní evil spirit ọṣẹ ló ń jẹ́ evil spirit ọṣẹ ìwẹ̀ ní evil spirit ọṣẹ ìwẹ̀ ni ẹni yóò ra ọṣẹ yẹn ṣùgbọ́n bó ṣe máa wá lò bẹ́ẹ̀ ni ẹ ṣe máa lo ọṣẹ yẹn alẹ́ ni yóò máa fi ọṣẹ yẹn fi wẹ̀ ó dẹ̀ ní bí ó ṣe máa fi ọṣẹ yẹn fi wẹ̀ lálálẹ́ ìyẹn evil spirit yẹn èmi ò kí ń ṣàfọ̀ ní rúkìá so ti yẹn nísìnyí ṣùgbọ́n Ọlọ́run ní ká máa kọ́ ẹ̀kọ́ nípa àwọn nǹkan yẹn. ìjẹ́ tí wọ́n bá tiẹ̀ wá ṣe rúkìá fún yàn bí àwọn èèyàn ṣe máa ń sọ pé ó ti lé èèwọ̀ tó máa kà fún un ṣé èèwọ̀ la máa pè ní Islam ni àbí má ṣe àwọn nǹkan yẹn bíi do and don't. tó bá ṣe rúkìá fún yàn bẹ́ẹ̀ ni ó wà. torí ẹnìkan ti sọ rí ní pé òun dẹ̀ láìkí orin gan tẹ́lẹ̀ o àṣàtìgbà tó ti ṣe rúkìá yẹn fún ọmọ ní kó má gbórin mọ́ kí ló dé ó gbórin lóòótọ́ ṣùgbọ́n ohun tó ń ṣe tẹ́lẹ̀ ó tún padà. rúkìá lè wọ̀ ihun tó jẹ́ èèwọ̀ Islam náà ni èèwọ̀ rúkìá ihun tọ́lọ́run bá ṣe léèwọ̀ fún wa ń pa àgbọ̀dọ̀ ṣe àgbọ̀dọ̀ súnmọ́ náà ni èèwọ̀ tí rúkìá náà ni. torí rúkìá ayé alukur'an náà kó jọ àti àwọn àfikàrù tá nàbí fún wa. Sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ rúkìá yàtọ̀ sí pé a fẹ́ jókòó a fẹ́ fa tẹ̀síbá a fẹ́ jókòó a fẹ́ ṣe sóràtù Yásìn o. kò papọ̀ mọ́ra wọn. ó jìn o ló fi já sí pé ẹ lè rọ́pọ̀lọpọ̀ àfáà ní rúkìá o àwọn àfáà tó ń ṣe rúkìá hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil so èèyàn ò rí ń dédé mo ní àfáà wa kan nílùú Ìbàdàn nígbà tá a ṣe wà ní mahad kọlọ́n jọ kó bá ṣàlékún dáadáa fáfáà náà wọ́n sì wà láyé dé sí mi ìmọ̀ bóyá wọ́n sì ṣe rúkìá bí wọ́n ṣe mọ́ ọ̀dọ̀ tí wọ́n láti kọ́kọ́ ń gbọ́ àwọn nǹkan yẹn nígbà tá a wà ní mahad lápò 2008 2007 2008 tá a bá lọ ṣe tàhàfíìsùl Qur'an lọ́jọba la máa ń lọ sí lecture wọn ìjọ kan náà wá ṣe wá sí kan náà wá nígbà àwọn tẹ̀ ti pinnu pé àwọn òṣèlú kí àmọ́ àwọn ìyá àlìjànú kù lára àwọn yẹn mọ́ torí àlìjànú ń kí àwọn nílọ̀ àlìjànú ń kí àwọn nílọ̀ pé ṣó ara ẹ tí wọ́n bá dira tá a lè mú ẹ a lè mọ́mọ́ ẹ o. ó parí. tí wọ́n bá wọn gbé bóyá a lè mú ẹ lóòótọ́ a lè mú ẹ apá àwọn ò ká ẹ. wọ́n ti dira. ó ti dira níbi rúkìá ó ti dira pẹ̀lú àwọn àtikárù tó pọ̀. ẹ̀sà rúkìá yẹn rúkìá yẹn tí kan náà àwọn àfáà yìí ń ṣe níbàdàn gbà yẹn ṣọ́ máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ni. wọ́n ń gba owó. wọn ò kì í gba owó. láwọn àfáà wa tí mo sọ yìí nígbà yẹn táwa mọ̀ wọ́n ń gbowó. ìdí tó jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀ àwọn àfáà ní ìsìn owó tí wọ́n ń bíìlì àwọn èèyàn gan. fún rúkìá yẹn. fún rúkìá ó tó ṣoríire láyé ọ̀tọ̀ owó táwọn èèyàn ń gbà gan kò jẹ́ kí àwọn èèyàn gan fẹ́ máa súnmọ́ wọn ní rúkìá mọ́ láyé ìsìn. ẹ parọ́ mi ò dẹ̀ lè blame àwọn yẹn náà lórí ìṣesí yẹn mi ò lè blame wọn lórí ìṣesí yẹn nítorí wípé àwọn èèyàn máa abuse nǹkan àwọn èèyàn like nǹkan ìfà àwọn èèyàn like nǹkan ọ̀fẹ́ ṣùgbọ́n wọ́n máa abuse ẹ̀ kì í ṣe gbogbo èèyàn náà ló tún máa appreciate ìhun tọ́lọ́run bá ṣẹ́ni tó bá ti appreciate èèyàn ló fi appreciate Ọlọ́run àmọ́ ohun tó ti dá èmi lè blame àwọn àfáàyàn torí àwọn náà ti mọ ohun tó ti experience nípìnlẹ̀ kó tó wá dín pé wọ́n sọ́dọ̀ lówó dé wọ́n depend bẹ́ẹ̀ mo wá ní àfáà kan tó yẹ sí pé dìsín kò ní gbowó lọ́wọ́ yín. àfáàyàn ò ní gbowó tó bá bẹ́ sọ tó bá wá ń wùn ẹ́ tọ́lọ́run bá ti gbàdúrà ẹ̀ tọ́lọ́run bá ti lọ torí àwọn máa ń sọ ni wọ́n ní ìwọ Ọlọ́run ẹni tó bá ti gbàdúrà ẹ̀ ni kò ṣáà mú wa ẹni táwọn ò ní dà láàmú àmì tí àwọn ò ní ṣe wàhálà ó ti gbàdúrà kan tẹ̀ làwọn ní sábà fi gbàdúrà fún ni pé ó ti parí iṣẹ́ yẹ káwọn kan tẹ̀ jẹ́ finisher Ọlọ́run dẹ̀ máa ń dúró Ọlọ́run dẹ̀ máa ń bá wọn ṣe lórí bẹ́ẹ̀ so àwọn náà máa wá rí gbogbo nǹkan yẹn ní kí n pé Ọlọ́run fẹ́ gbàdúrà ẹni yẹn through àwọn ni. through àwọn ọ̀pọ̀ èèyàn kan ló nírú ọkàn bẹ́ẹ̀. so àwọn máa ń rí bẹ́ẹ̀ gbà Ọlọ́run fẹ́ gbàdúrà táwọn àmì Ọlọ́run fẹ́ gbàdúrà ẹni yẹn through àwọn ni so káwọn náà lè jẹ́ olóríire àwọn máa ń dúró lórí bẹ́ẹ̀ but most àwọn èèyàn tọ́lọ́run bá wá tì sí wọn bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń pè wọ́n dẹ̀ máa ṣe dáadáa sí wọn. ṣé wàá dáwọn tó ń gbowó náà ká má bá wọn wí torí àmọ́ ohun tí wọ́n ti encounter àti àmọ́ experience wọn lórí nǹkan tí wọ́n ń ṣe yẹn àmọ́ so wallahu ta'ala. ẹ ṣe o Ustaz Fatty gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá làwọn náà ń kí yín nígbà tí ọba ẹ̀ di ọ̀la ẹ̀ tó bá wa tọ̀ mọ́lẹ̀ sí ọ̀pọ̀ nǹkan ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn ará ilé ṣùgbọ́n kẹ́ ẹ tó dárúkọ
ẹ bá wa yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sá o fáǹfààní àwọn èèyàn míì níbò míì tí wọ́n fẹ́ béèrè nǹkan míì tí ò yé wọn tó tí ó jẹ́ lẹ́yìn kámẹ́rà sá. Mashallah. 08026261987 080 ẹ ṣeun 26261987. orúkọ mi náà ò yí padà, ọmọ ìyá yín Fateh Ayinde Adesina.